Ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa Agogo Ayo. Mi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín àbúrò yín Olúwakọ́yìnsọ́lá Ọ̀ṣì. Àjíire bí dáadáa ni gbogbo ẹ̀ wà nílé. Mo lérò pé gbogbo ẹ̀ ń dùn ó ń lọ déédéé. Àwọn ọmọ wa ń kọ́ gbogbo ẹ̀ ń kọ́ iṣẹ́ ń kọ́. Mo lérò pé gbogbo ẹ̀ wà láyọ̀ àti àlàáfíà. Lórí ètò yín ètò wa Agogo Ayo àti ń jù sí láti South Africa. Ibi tẹ́ bá ti ń wò wá ojú yóò ní fọ́, etí yóò ní di, ẹ̀yà ara wa kọ̀ọ̀kan kò mà ní dágbére fún aláṣẹ Èdùmàrè. Lórí ètò yín ètò wa Agogo Ayo lọ́jọ́ tuntun ni a ní àlejò pàtàkì tá a mú wá sóde. Pàṣẹ àwọn obìnrin tó wá fẹ́ràn ẹ̀ṣọ́ àbí àwọn obìnrin tó fẹ́ mọ̀ nípa àwọn oge tó wà níta pàápàá jùlọ ẹ̀ṣọ́ ara wa. Mo fẹ́ kẹ́ fi kalẹ̀ sí nítorí pé a gbé àlejò pàtàkì wá lọ́jọ́ tuntun ní tó máa bá wa sọ̀rọ̀ lórí ètò yín ètò wa Agogo Ayo. Orúkọ wa máa jẹ́ Ìyáàfin Fáṣeun. Wọ́n máa bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ẹ̀ṣọ́. Lẹ́yìn a máa lọ sí oríkì òwú tí Ayọ̀ Ewébíyì tó mú wá fún wa lórí ètò yín ètò wa Agogo Ayo. Tá bá tó wá kúrò níbi a máa lọ sí abala tá bá ti fẹsẹ̀ rájò. A wá lọ sí abala tá máa ti mú ìtàn gbajúmọ̀ wá títà lámọ́ lọ́jọ́ tòní ti Noble Igwe àwọn la mú wá fún yín lórí ètò yín ètò wa Agogo Ayo. Ẹ̀yin tẹ́lẹ̀ nílé ẹ farabalẹ̀ fi kalẹ̀ sẹ́yìn ká lọ sí abala bó ṣe ń lọ ká lọ bá àlejò wa ẹ máa bá a ká lọ. Lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá àwọn máa fayọ̀ ṣe dídé ayọ̀ orí. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kò sírin tó ṣòro rọ̀ fágbẹ̀dẹ nínú ọdún tí a wà nínú oṣù tí a wà àti nínú ọ̀sẹ̀ tí a wà gbogbo ojú tó ń wò mí nílé kò ní sí nǹkan tó máa ṣòro fún wa láti ṣe láṣẹ Èdùmàrè. Ìyẹn lèmi Ọládìjọ Olúwatóyìn Ọ̀nànúgà fi kí n káàbọ̀ sí abala bó ṣe ń lọ lórí ètò Agogo Ayo náà ní níbi tí a ti máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn èèyàn tó tayọ lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò. Inú mi wá dùn lọ́jọ́ tòní nítorí pé àlejò mi jẹ́ èèyàn tó jẹ́ wípé wọ́n kára mọ́ iṣẹ́ wọn, wọ́n dẹ̀ mọṣẹ́ wọn dójú òṣùwọ̀n. Ta ni ẹni náà? Inú mi dùn láti sọ fún yín wípé ọ̀gá ilé iṣẹ́ Complete Figures Enterprises ni àlejò mi lórí ètò lẹ́ni Mrs. Fáṣeun. Ẹ bá mi káwọn ará lé. Ẹ̀yin ará lé mo kí yín dáadáa o wípé ẹ kú dédé àsìkò yìí o a kú ìlú yìí lágbára Ọlọ́run Nàìjíríà náà máa tòrò ó dẹ̀ máa rọ̀ wá lọ́rùn lágbára Jésù. Àmín láṣẹ Èdùmàrè. Ẹ look sweet. Mo ní kí ti bẹ̀rẹ̀ ni ṣáàtòrí gèlè ni àbí aṣọ tí ẹ wà bí àwọn ẹ̀ṣọ́ tí ẹ lò sára ní ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń pa ẹ̀. Inú mi dùn láti gbà yín lálejò lórí ètò lénìí. Ìdí tí mo ṣe pè yín ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn mọ àti lo ẹ̀ṣọ́. Wọ́n kọ̀ wò pé ẹ̀ṣọ́ tí bá ní ni máa wọ̀ sórí aṣọ tí mo ní. Mi ṣáà nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ raṣọ tuntun kí lọ rẹ̀ ẹ̀ṣọ́ tuntun lọ́jà. Ibi tí a ti wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ pé bẹ́yìn ṣe wọ ẹ̀ṣọ́ báyìí sí. Wọ́n á sọ pé téèyàn bá ti stone aṣọ báyìí kò nídìí kó tún fi ẹ̀ṣọ́ sí. Ṣé lóòótọ́ ni? Ṣé fashion statement tó dáa ni àbí ètò kù díẹ̀ káàtó ni? Ẹ ṣé olóòtú. Fashion statement tó dáa ni because téèyàn bá wọ aṣọ multicolored bíi eléyìí tí mo wọ̀ yìí èèyàn lè gbé jewelry tó jẹ́ one tone sí. One tone yẹn túmọ̀ sí pé one colour ó lè jẹ́ silver ó dẹ̀ lè jẹ́ gold ó depend lé irú colour aṣọ téèyàn bá wọ̀ so kò mí ipò máa busy jù because colour yẹn máa step ó máa cool ẹ̀ down èyí tí Yorùbá ń pè ní ó máa jẹ́ kó tutù ó dẹ̀ máa ṣe aṣọ yẹn ní ẹ̀ṣọ́ dáadáa bá ṣe fẹ́. Nítorí pé gbogbo àwọn fashion design ọ̀pọ̀lọpọ̀ àwọn fashion designer ló máa ń sábà sọ wípé tó máa ti kó stones aṣọ àbí wọ́n ti kó beads aṣọ kò tún dá kí gbogbo ọrùn àti etí kí yẹn náà tún busy nítorí pé aṣọ busy. Àmọ́ ìgbà tí mo rí yín lọ́jọ́ tòní mo wò pé aṣọ yín busy ọrùn yín náà kì í ṣe pé busy jù àmọ́ ẹ pé iṣẹ́ kan tàbí òmíràn láti ọrùn yín wá tó dẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sí gẹ́ngẹ́ tó. Àmọ́ nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé irú ìmúra báyìí irú òde wo ló yẹ kéèyàn wọ̀ lọ nítorí ìgbà míì wá máa sọ àwọn olóyìnbó máa ń pè kíní kan ní overdressing. Wọ́n lè wò pé you are too overdressed for an occasion. Irú occasion wo lè wọ́n lè wọ irú ìmúra tí yín lọ tí wọ́n ní sọ pé ó ti múra jò ní nǹkan lọ. Ẹ ṣé olóòtú irú aṣọ tí mo wọ̀ yìí èèyàn lè wọ̀ lọ síbi ìyàwó èèyàn dẹ̀ lè wọ̀ lọ síbi ìkómọ because gown ni kò ń ṣe ìró àti bùbá lèèyàn lè rò pé ó múra jò ní nǹkan lọ ó ṣe gẹ́gẹ́gẹ́ irú eléyìí sìn ó ti quiet ó ti lọ́lẹ̀ ju nǹkan tó jẹ́ pé èèyàn máa fi múra gẹ́gẹ́gẹ́ lọ. Irú ẹ̀ṣọ́ eléyìí báyìí sìn orúkọ wo ló ń pè? Irú eléyìí ni zirconian stone because àwọn jewelries yẹn pé oríṣiríṣi ìkan zirconian stone eléyìí tó túmọ̀ sí eléyìí tó wà lọ́wọ́ lótú yìí ìmíì wà Brazilian jewelry. Ṣẹ́yìn ní Brazilian? Mo ní Brazilian sí. Ẹ jẹ́ ká fi hàn àwọn ará ilé Brazilian jewelry lélẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni Brazilian gold imitation ni but eléyìí máa ń dàbí Brazil gangan eléyìí dẹ̀ lè lò bí 10 years kó tó tarnish at all téèyàn bá ti fẹ́ kó last dáadáa
èèyàn máa clean ẹ̀ lẹ́yìn lílò so ó lè lo 10 years ó lè lo 15 years. Okay, ní irú àwọn ilé kẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa ní colour gold ẹ̀rí colour ẹ̀ lọ́wọ́ ló tún sí pé ó yàtọ̀ sí àwọn èyí tá máa ń rí dáadáa àwọn ilé máa ń wọ́n ju àwọn èyí tó kù lọ. Okay, ìyẹn Brazilian gold bẹ́ẹ̀ni. Eléyìí nǹkan. àwọn zirconian gold nìyẹn. Eléyìí jẹ́ quality China. But quality China àwọn èèyàn wa máa ń believe pé China yẹn ipò máa ń dúdú ó ti ò kò rí bẹ́ẹ̀ kò ń dúdú. Quality wà ní China tó jẹ́ pé ó ń lo 5-6 years ó depend lé ìwúlò wọn. Irú àwọn zirconian stone yẹn sì quality China ni wọ́n dẹ̀ máa ń last dáadáa. Irú tọwọ́ wọn yìí sì tó jẹ́ quality China 10,000 là ń tà bẹ́ẹ̀ ni 10,000 ní eléyìí sì ó dẹ̀ máa ń last dáadáa as long as téèyàn bá ti lè protect ẹ̀ kúrò nínú ooru téèyàn bá ti dé láti àṣeyẹ kẹ́ tó kó sínú case irú eléyìí tó wà lọ́wọ́ mi ẹ fi handkerchief yín nù kò sí nǹkan tó máa ṣe náà ní láti fomi nù kọ́ńkàn fi handkerchief lò nù ó máa wà okay ó lè last years. Okay, tí a bá sọ̀rọ̀ àwọn ilé àwọn kí lorúkọ àwọn ìtatúní tó yàtọ̀ sí Brazilian gold àti ètẹ́pẹ́. ẹ ṣe olóòtú àwọn kan wà tó tún jẹ́ Indian àwọn Indian yẹn náà ṣe ń lò ń sìn torí pé àwọn èèyàn wa wọ́n ti máa ń wo Indian film ń sìn so everybody náà fẹ́ dàbí Indian so àwọn yẹn wà lóríṣiríṣi náà irú pé bí mo ṣe lo eléyìí tí mo lò yín sìn zirconian stone náà ń pè eléyìí kẹ̀dẹ̀rẹ̀ ìyàwó náà lè lò anybody ló lè lò ẹni tó bá ń lọ síbi party anybody oyè ìyàwó ọba ìyáàfin oríṣiríṣi èèyàn ló lè lò sisi náà lè lò. Ẹ jẹ́ ká wá wo àwọn earrings tó kù yìí kí ni orúkọ tí wọ́n ń pe àwọn eléyìí. Zirconian stone náà ń pa àwọn eléyìí àwọn ni mo ti bẹ́ẹ̀ ni àwọn ni mo ti sọ síwájú lẹ́ẹ̀kan yín pé tí èèyàn ò bá fẹ́ wọ complete ó lè lo eléyìí nìkan fún dress fún evening. Okay, irú àwọn eléyìí sìn bíi iye wo ló bá dé. Irú àwọn eléyìí sìn 5,000 la máa ń tà wọ́n. Irú àwọn eléyìí wọn ọ̀dẹ̀ ní dúdú wọn ní ṣe nǹkan kan. Fún bí ọdún mélòó. Fún bí ọdún 5 èèyàn yìí máa wọ̀ lọ kò sí nǹkan tó máa ṣe wọn. Kò dẹ̀ sí pé stone wọn máa stone wọn ò ń yọ tó bá tiẹ̀ jábọ̀ gan téèyàn wà careless kò ní jábọ̀. Tó bá jábọ̀ stone yẹn ò ní jábọ̀. Rárá. Okay. Irú àwọn eléyìí sìn. Irú òde wo lélẹ̀ tẹ̀lé lọ́nà orí ó look simple. Àwọn eléyìí simple irú àwọn eléyìí sìn èèyàn lè wọ̀ lọ sí ọ́fíìsì èèyàn lè wọ̀ abẹ́ shirt wọ́n ń pè ní shirt chain so èèyàn lè wọ̀ sábẹ́ shirt ẹ̀ nígbàkúgbà tó bá wùyàn èèyàn dẹ̀ lè wọ̀ lọ síbi ìkómọ èèyàn lè wọ̀ lọ church eléyìí multi-purpose ni but àwọn alákọ̀wé ló máa ń wọ̀ eléyìí jù because wọ́n prefer torí pé ó long náà ṣe máa ń prefer láti wọ̀ lórí shirt. Okay. Òun ló yẹ kó máa wọ̀ sí collar shirt. Bẹ́ẹ̀ni lábẹ́ shirt. Another one fún eléyìí tó simple náà lélẹ̀ ètò túmọ̀ sí pé àwọn tó ń lọ sí ọ́fíìsì náà lè wọ̀ because eléyìí simple ó dẹ̀ lọ fún ọ́fíìsì dáadáa kò pariwo jù. Kò pariwo jù. Ṣé àwọn ẹ̀ṣọ́ obìnrin nìkan lẹ́yìn tà ẹ̀ ta tọkùnrin rárá? Nígbà míì tán bá béèrè fún a máa ń ta tọkùnrin náà but tán bá béèrè fún ni but obìnrin la really specialize lè bẹ́ẹ̀ni dáadáa. Àwọn ojú tó ń wò yín nílé bá wò pé àwọn onífẹ̀ẹ́ sí òwò tí arábìnrin ṣe ó dẹ̀ wù mí náà láti ẹ̀ ti bẹ̀rẹ̀ òwò náà láti ẹ̀ ti fi tún pa owó sí àpò mi ọ̀nà owó náà lè gbé gbà ọ̀nà owó náà lè fi bẹ̀rẹ̀ tó bá fẹ́ ṣe irú òwò tẹ́ ń ṣe. Ẹ ṣé olóòtú tí èèyàn bá fẹ́ ṣe tí àwọn aráalé bá fẹ́ ṣe irú òwò tí mò ń ṣe àbí téèyàn bá fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ ná olúwẹ̀ ní láti ní interest. Okay. Because iṣẹ́ tèmi ṣe láti kékeré ọ̀dọ̀ ọkọ mi ló bẹ̀rẹ̀ ta ní factory sílùú òyìnbó ń gbà yẹn ìgbà tá dẹ̀ padà wá sí Nàìjíríà ọkọ mi ṣiṣẹ́ mi so èmi bẹ̀rẹ̀ sí ní ṣe láti ibẹ̀ mo ti ní interest because mo like jewelry so láti lẹ̀ so ẹni tó bá dẹ̀ like jewelry ẹni tó máa ní interest ó láti like jewelry ó láti lè convince àwọn èèyàn pé irú eléyìí ni irú èmi ń sìn tán bá wá sí shop mi tí èèyàn wọn máa gbàṣọ wá pé ìyàwó báyìí náà wọn fẹ́ ṣe o irú aṣọ báyìí náà wọn fẹ́ lò ó wọn máa ń prefer láti bá mi lórí ìjókòó because màá fún wọn nímọ̀ràn irú kọ́lọ̀ tán lè lò irú aṣọ tán lè lò sí irú gèlè tán lè lò sí so àwọn èèyàn púpọ̀ máa ń prefer láti pè mí lórí aago láti wá bá mi kí n lè fún wọn lóye so irú ẹni tó bá dẹ̀ ní interest irú iṣẹ́ yìí ó ní láti first kó ní interest ara ẹ̀ náà pé iṣẹ́ tí mo fẹ́ yàn láàyò yo mo like ẹ̀ dáadáa so mo lè convince àwọn èèyàn mo dẹ̀ lè wọ̀ irú iṣẹ́ wa ìkẹ̀lẹ̀ rẹ̀ ẹni tó bá fẹ́ ṣe irú iṣẹ́ wa
kò ń ṣe ẹni tó máa ní èmi ò ẹ̀sìn mi ò gbàyè fún o ẹ̀sìn mi ò ṣe o láti máa wò. adúpẹ́ pé a pè é sórí abala bó ṣe ń lọ lórí ètò Agogo Ayọ̀ ẹ jẹ́ wá ilé àtọ̀nà tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́ o owó tọ́lọ́run ti wá fi lé yín lọ́wọ́ Ọlọ́run á jẹ́ kó dirú àdìgbà fún yín láṣẹ Èdùmàrè. táwọn olólùfẹ́ yín bá fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn tó ń wò yín nílé lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ béèrè ọ̀rọ̀ kan tàbí òmíràn lọ́wọ́ yín orí social media platform ló lè ti bá yín sọ̀rọ̀. wọ́n lè rí mi bá sọ̀rọ̀ lórí complete figures ent complete underscore figures underscore ent complete àmì ìlà ìsàlẹ̀ figures àmì ìlà nísàlẹ̀ ent. ẹ̀yin ará ilé ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfòòfun ni ò jẹ́ ibi la máa fi àdàgbà ètò sí lọ́jọ́ tòní àmọ́ tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí Instagram Ọládùjẹ Olúwatóyìn 2015 Ọládùjẹ Olúwatóyìn 2015 káfíńre ayọ̀ àti àlàáfíà pàdé nígbà mìíràn ó dìgbà. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ẹ kò jókòó Agogo ẹ̀yin tí wà nílé mo lérò pé jẹ gbádùn abala bó ṣe lọ pẹ̀lú àlejò tá mú wá fún yín lọ́jọ́ ti tòní ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ àwọn ẹ̀ṣọ́ tó ń lọ lẹ́nu lọ́lọ́ ẹ̀ mo lérò pé ẹ ti rí ẹyọ kan àbí méjì dìmú nínú gbogbo nǹkan tí ìyáàfin Fáṣẹ̀hùn bá wa sọ àlejò wa ẹ ṣé gidi gan ni pé a pè yín ẹ̀dẹ̀ yẹ wá sí ọjà yóò ní di tiná kò ní di tolè ajé á máa bùgbà jẹ lórí ètò yẹn tó wa Agogo ẹ̀ náà la ṣì wá jẹ́ ká lọ sí abala tá ti máa lọ gbọ́ oríkì òwú gbogbo ẹ̀yọ́ ọmọ òwú mo fẹ́ kẹ́ fi kalẹ̀ sí nítorí pé àǹtí mi ayọ̀ ewé bí ìṣetán láti kí oríkì yín ní báyìí ẹ máa bá a kà lọ. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ẹ jẹ́ ká relé òwò òdúró olówó òdúró ọmọ ajífẹ́gbé ṣeré òdúró ọmọ tó ọmọ sunkún gbàdé tẹ́túndé o ọmọ fọ̀rọ̀gbòyè olówó òdúró ọmọ ajífẹ́gbé ṣeré ọmọ ààrẹ mọ́ta yìí àwí ìmẹ́nu kúrò ní tòwú ará òwú kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòwú lábẹ́rìnjọ ọmọ sunkún gbadé o ọmọ fẹ̀lẹ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè lówú àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè lówú ti lábẹ́rìnjọ ẹ̀yin lọ́mọ òtò pòrò lówó ayéye ọmọ owó gbélé ó dẹ fún ọmọ owó ilé kò jẹ́ ká bèrè tó kó ọmọ làálàlà 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 ni ò jẹ́ ká mẹ́ni tó là lówù mò ń la lówó mò ń la kọ́lé mò ń là áraṣọ náà eré kò jẹ́ ká mẹ́ni là lówù ti lábẹ́rìnjọ òwú mọ̀jà ilé òwú la kọ́dà òwú la kọ́dà o òwú la kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ béèrè wo. lórí ètò Agogo Ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀.
ẹ káwọ́ padà sórí ètò yín ètò wa Agogo Ayo lára bá ṣe ń gbé àṣà àti èdè Yorùbá ga náà ní oríkì yàtọ̀ sí yẹn náà mọ̀ pé Yorùbá gan a ní ẹ̀ṣọ́ títí wa ta máa ń lò a máa ń ṣe oge títí wa ẹ má jẹ́ ká gbàgbé àṣà àti ìṣe wa kò ní parun lágbára Olú. lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Sabata music and Taliban #1. You the beef, I the flex. Oh, yeah, tell me reason why you the vex. Just like King Kong, we got my chest. We are the best. Nevertheless, I'm living my life for my team. Them battle. Morocco, we taking over all around. Music movie, they cause go my life to the fullest. I live my life on no sand, and I reflex my life to the end. It's my life, you get your life. It's my life, I go live it the way I want. It's my life, you get your life. It's my life, I am in emotion. When I spend my money on my too many, I buy something I know they collect it. I don't forget what they go down, telling go that I couldn't want to get it body, kelele, sapati, kelele, guguro, borebe. My music reading they cause no better, music they cause plenty. I'm living my life to the fullest. My darling, I live my life on no sand, Taliban #1. and I reflex my life to the end. It's my life, you get your life. It's my life, I go live it the way I want. It's my life, you get your life. It's my life, I am in emotion. Àti kọ́mi sílẹ̀ di gba òǹbẹ́, owó ti wà lápò, orí mi kò jẹ́ káwọn tá mi yọ̀ mí o. Orí má jẹ́ jìyà láyé, má jẹ́ mọ̀ṣí láyé mi, má ṣe gbàbọ̀dé, má jẹ́ ṣàkóbá tàfẹ́gbẹ́ mi. Àti kọ́mi sílẹ̀ di gba òǹbẹ́, owó ti wà lápò, orí mi kò jẹ́ káwọn tá mi yọ̀ mí o. Orí má jẹ́ jìyà láyé, má jẹ́ mọ̀ṣí láyé mi, má ṣe gbàbọ̀dé, má jẹ́ ṣàkóbá tàfẹ́gbẹ́ mi. I gotta live my life on no sand, and I reflex my life to the end. It's my life, you get your life. It's my life, I go live it the way I want. It's my life, you get your life. It's my life, I am in emotion. It's my life, you get your life. It's my life, I go live it the way I want. lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. Kó máa ró, kó máa ró, kó máa ró. Agogo Ayo mi, kó máa ró. Ìfẹ̀lẹ̀ Agogo Ayo mi, kó máa ró. Oró kango, oró kàngẹ́ kàngẹ́. Oró kango, oró kàngẹ́ kàngẹ́. Níbi gbogbo tí mo bá wà, ó máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà, ó máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá, ó máa ró. Àti káàkiri àgbáyé, ó máa ró. lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀.
ọ̀kan lára abala tẹ́bi fẹ́ràn jù lórí ètò yín ètò wa Agogo Ayo jẹ́ abala ìtàn gbajúmọ̀. Lẹ́yìn máa mú abala ìtàn kékeré nítorí pé ó máa ń fún mi láǹfààní láti mọ oríṣiríṣi àwọn nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ tàbí àwọn ènìyàn tí mo fẹ́ràn tàbí àwọn gbajúmọ̀ tí a mọ̀ wọ́n délédélé. Ó máa ń fún wa ní àǹfààní láti mọ oríṣiríṣi nǹkan nípa wọn. Nítorí ẹ̀ mo fẹ́ kẹ́ farabalẹ̀ nítorí pé a máa mú ìtàn gbajúmọ̀ ti Noble Igwe òun la máa mú wá fún yín lórí ètò yín ètò wa Agogo Ayo. Ẹ jẹ́ ká lọ gbọ́ nípa wọn. lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. àwọn ọ̀rẹ́ gúngún lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ bóbìnrin fojú dòrò òrò wá gbé. ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. fọ́mọdé kó má rìn ní pàdó kó má ṣe sì fara gbòógì dán lójijì ìgbọràn sàn jẹ́bọ rírú. kónkó jábélé kálukú lómi ṣe tiẹ̀ 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 káwọn ṣe tàwọn kẹ̀yin ṣe tẹ̀yin káwa ṣe tàwa kónkó jábélé kálukú lómi ṣe tiẹ̀ àmọ́ ṣá kan kìlọ̀ fọ́mọdé ó má rìn ní pàdó. lórí ètò Agogo Ayo àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀. ẹ kú jẹ́ pẹ̀lú lẹ́ǹkan tí wọ́n ní kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí ò ní òpin àti wá mú ètò Agogo Ayo tọ́jọ́ tòní wá sí òpin lọ́jọ́ ti tòní àmọ́ tó bá fẹ́ ká sì máa bẹ́ ètò lọ ṣe lè bá a sọ lójú wa ní Facebook ẹ lè pè wá lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa tẹ́ bá ti lójú wa ní Facebook ẹ lọ sí Agogo Ayo tàbí tó bá pẹ́ ọ̀gá àgbà Fẹ́mi Ọ̀ṣun lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ kàn tẹ Fẹ́mi Ọ̀ṣun bó dẹ̀ jẹ́ mi ọmọ yín náà ni Olúwakọ́yìnsọ́lá Ọ̀ṣun náà ní orúkọ mi ó tún wá di ọjọ́ mi ó dọ̀jọ́ rẹ̀ tẹ́mi ọmọ yín tún máa padà àwa la máa wá ẹ̀yin la máa bá ìpàdé wa bí oyin. lórí amóhùnmáwòrán Africa Magic Yorùbá.
àti ṣe Yorùbá lárugẹ.